mo ti sọ níye ìgbà wípé gbogbo ìbò tá a ti ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kò tí ì ṣẹlẹ̀ rí wípé iye èèyàn tí ó forúkọ sílẹ̀ tó lẹ́tọ̀ọ́ láti dìbò ìlàjì wọn ó wá jáde ní ọjọ́ ìbò láti dìbò. Bó lẹ́yìn tó kù ń fojú pamọ́ sí, bó lẹ́ gbára pamọ́ sí, ẹ jáde láti dìbò. Ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn tó máa lọ ta ọjọ́ ọ̀la wọn nìkan ló máa jáde. Tẹ́yìn bá jáde láti dìbò, ẹ wo ọlọ́pọlọ pípé, ẹ wo ẹni ire, ẹ wo èèyàn takuntakun, ẹ wo àwọn tó ní àfojúsùn, àwọn ní kẹ́ ẹ dìbò fún. Tẹ́ ẹ bá ti dìbò fúnrú ẹni bẹ́ẹ̀, ìjọba rere yóò sùn wá bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo ibi gbogbo. Èmi tẹ̀ máa ń sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ o, èmi tẹ́ ń wò yìí atótónu mi ó yẹ kí n ṣe débi wípé èmi náà mo ti jáde o láti ṣe sínétọ̀ ní àárín gbùngbùn Ọ̀ṣun ní orílẹ̀‐èdè Nàìjíríà. Tó bá ti wá di oṣù kínní oṣù kejì ọdún tó ń bọ̀ ọdún 2027 tá a bá ti ń fẹ́ dìbò fún àwọn tí yóò ṣojú orílẹ̀‐èdè wa láti ibì kọ̀ọ̀kan tí a ti ń yan aṣojú wa bí èmi ṣe fẹ́ wá láti àárín gbùngbùn Ọ̀ṣun báyìí. Ẹ ṣáà wo ẹgbẹ́ Social Democratic Party, ẹgbẹ́ ẹṣin funfun tó gbéra. Ibẹ̀ ní ká ẹ dìbò yín fún o, fún gbogbo àwọn tán bá ti jáde. Ààrẹ ni o, gómìnà ni o, sínétọ̀ bíi tèmi báyìí ni o, àwọn tí aṣojú ṣòfin House of Reps ni o, àwọn tí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan, àwọn aṣojú àwọn ènìyàn ní ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan, House of Assembly àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti rí Social Democratic Party, ibẹ̀ ní kẹ́ ẹ dìbò fún. Bẹ́ẹ̀ bá ṣe ń dì síbẹ̀ o, Ọlọ́run á fún wa ní ìjọba rere lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí ìjọba rere náà bá sì dé, ẹ̀yin náà wọn ò ní fi ń ṣe àwátì, yóò dáa. Ẹ ṣé.